But you can't stay here. Either you follow him or follow her. You can't stay here. That's it. It's a youth organization. Oh yeah, that is a youth organization. I don't believe it, my boss. Man, you're cool now. Can you get off that stage? Thank you. Please. About that. Photographers are always taking this program will not Sadiq, 1 year bullet. Please, everybody, all media men. I want you here are only exclusives. My brother said, in this room. Baba ni kema wole. Baba síwájú. So exclusive. You guys look very exclusive. Gbogbo àjọ balẹ̀. ọ̀nà ọlọ́rin nígbà ṣeréṣe adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ ó lè rí fúlára ọmọ ó dòdò àyà ìwọ náà máa bá wà ní kóló ní ìṣe ọ́ ojúmọ́ rẹ lọ́ máa mú ọ̀nì rẹ lọ́ máa bọ́ sáyé. Yá tó bá láṣẹ ẹkú ọmọjú ọ̀nà ẹjọ́ Adéjọ́ ní sùúrù Adéjọ́ ó bọ̀. Oya tó bá láṣẹ.
joyè kọ́rùn mi mẹ́rin fi mí joyè kí mi dẹ́kun bèbí ọ̀nà yíyẹ ọmọdé bo oyè débò súra adéyẹyẹ ẹni ìtàkàndé ògúnwùsì òkọ́lé òtútù kọ́tọ̀ rírin ọkọ̀ ti wọ̀rọ̀wọ́rọ̀ kẹ́sì. Ẹjọ́ máa fẹ́ láti ìlú Èkó.